Jorafa. Adi, guy. See me, I won't go out with that. Mo ní wá ń ṣe tó kọ̀ wá kárí ìlú àti ìṣẹ́lẹ̀ fún wa. Ọmọ mo wo fíìmù tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde ni Yorùbá fíìmù orí ẹ̀mí lágbára ó fáìn ó wò ó bá wo fíìmù ẹ̀ wà láì ẹni tó bá wo fíìmù yìí ó ti miss. Ìdí ọtí rẹ̀ wọ́n ṣe Yorùbá fíìmù lówó tó wá kọrí wọ́n lè láì. Mo jẹ́ ìrùkọ́ òun wo American film kí ni òkú kó yẹ jẹ àwọn American film kọ́ máa yìnbọn tààtààtà àwọn jàkísà nígbà àwọn bùsílì àwọn ẹni ní wò nígbà àwọn àdá. Ṣáwọn wò wọ́ lọ́hùn tó ń wo àwọn Yorùbá lọ́hùn wọn wo fíìmù Yorùbá lọ́hùn ilẹ̀ Yorùbá ló wà ìwọ fíìmù Yorùbá kò gbé Yorùbá lárugẹ àwọn gbé wọn tí wọn lárugẹ kíkà náà máa gbé wọn tí wọn lárugẹ in fact wọn fíìmù ilé tèmi wo important decision tó ń wo yìí tó bá wò o ò ní ever regret kó wo fíìmù o ò ní regret rárá. Bọ̀bọ̀ wọ́n máa dọ́lu fún ọwọ́ aṣọ láwọn Yorùbá fíìmù tẹ́ bá ń ṣe yẹn ẹni kan máa dọ̀fẹ́ ẹ̀kọ́ máa rówó rẹ̀ lójú àlà ẹ̀kọ́ máa ṣe jírí kan ẹni tó ń jìyà ó dẹ̀ máa sáré jí sójú ayé báyìí ó máa ti rówó rẹ̀ ó máa ti dolówó ló bá wọn kọ́ ẹni òjẹ́ káwá kó oúnjẹ kí ló kórúkọ fíìmù ẹ̀ náà. Calm down. Sórí fíìmù elédè mi wò fatal decision yìí kọlọ́wọ́ láti bẹ̀rẹ̀ o ò ní ever regret wo Muyiwa ademola ló ń wò yìí wo orí sí tó ń ṣe àti kí tún ni bọ̀bọ̀ yìí. Ayọ̀láyà kọ́ ló ń wò yìí. Pẹ̀lẹ́ Mr. Jacob. Eléyìí ni Jacob Ayọ̀láyà wò jámjà ó ti fẹ́ lọ jámù yẹn kan nìyẹn ó ti fẹ́ lọ jámù wo ọmọ pupa tó ń wò yìí ọmọ pupa tó ń wò yìí òun náà wá pè ní ṣúgà Rónkẹ́ òun ló ń wò yìí ìwọ tó kò kó sẹ́yìn ní Àyànfẹ́ bí ó fẹ́ fẹ́ Odunlade náà lọ́ọ́ ló mọ àwọn àṣẹlẹ̀ Odunlade ní ẹgbẹ́ òpin Odunlade ní. ó yẹ wò mí wèrè ó ti lọ fi mọ́tò mi wò ó fi mọ́tò mi ó fi ṣe Uber orí bó fi mọ́tò mi ṣe Uber máa gba létí sí máa wò ẹ́ orí bó yẹ fúrẹ́. ọ̀rọ̀ ẹṣẹ́ ìyé mi ni òkè wọ́n náà wà bẹ́ẹ̀. àjọ orí mi ni. àbá tó ikọ̀ rí mọ́lẹ̀ bí tó lọ́tò ṣaṣọ gé kí ló pé orúkọ fíìmù ẹ̀ lọ́mù yẹ wo fatal decision ni ó ní yẹ wo ẹ̀ náà. ẹ kí ni Yorùbá ẹ̀. bí a kò béèrè lọ́wọ́ Ifá ẹ̀. ìpinnu parun. kí ló orúkọ fíìmù ẹ̀ náà. ìpinnu parun ni má bẹ̀rù jẹ́ síbẹ̀ o ti tún àti àwọn tí mo ti rí bẹ́ẹ̀ yìí lọ́yà kí n lò àwọn tí mo rí bẹ́ẹ̀ yóò dágbọ́n máa jẹ́ kí n lọ wò fíìmù máa wà interesting yẹn kò dàbí àwọn fíìmù ṣàkùṣàkù oníṣẹ́wà oníṣẹ́ tó mo ṣe ń wo Yorùbá fíìmù ọ́ nìyẹn o yàrá àríra níta àṣẹ. kí ló wá fẹ́ sọ lórí fíìmù yìí tó bá wò tó. Jẹ́ kí n ṣìwò tán àwọn tèmi rí bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n kì í ṣe bákan ojú ni wọ́n mọ̀ ẹ̀ ṣàlọ́ àjọ ìwọ àtiwọ́ àtẹ̀mí àtàwọn tó bá yòwò àríyọ parilágbọ́n lọ́wọ́ wa. àtẹ̀yìn tí ẹ̀ ń wo fíìmù yìí fatal decision ẹ̀ ní pa bó ṣe máa jẹ́ nìyẹn o ẹ̀ ní ẹ́fà ẹ̀ ní pa. kọ́lọ̀ jẹ́ kí sáyẹn lè wà dáa.